ẹ kú déédéé wòye o gbogbo èèyàn alára wa ọmọ àjàwó yín náà rèé àgbà wàá búra bẹ́ẹ̀ òṣìọ́ rí mò ń bá wa sọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta ìlú. In today's class, we are going to talk about oṣù nínú ọdún, month of the year. Bí a ṣe ní orúkọ oṣù ní èdè Yorùbá, náà ni a ní orúkọ oṣù lédè Gẹ̀ẹ́sì. A sì ní oṣù méjìlá nínú ọdún, and they are Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkudù, Agẹmọ, Ògún, Ọ̀wẹwẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. This month starts from January to December. Ọmọdé ò ní dàgbà.